ẹ̀yin èèyàn wa nípínlẹ̀ Ọ̀yọ́, intimidation is out now. Èmi kọ́ ni mo ní Àgídìgbò, ẹ lọ fàgídìgbò dára tẹ́ bá fẹ́ fi dá. Gbogbo à ń kógun olóró sápò, ṣe bí ẹni gbé kéèsì wá, wọnú Àgídìgbò da ògùn olóró sílẹ̀. Èmi kì í mu sìgá, èmi kì í mu ọtí, omi ni èmi máa mu. Ẹ̀yin tèmi, Oríyọmí Hamzat ó ti jáde o. Ó ti jáde bí wọ́n ṣe sọ wípé wọ́n máa wó Àgídìgbò. Wọ́n ṣe sọ wípé wọ́n máa wó Àgídìgbò. Ó ní wọ́n threaten o, ó ní wọ́n intimidate òun. Ẹ̀yin tèmi, arákùnrin yìí ó ké gbàjarè síta, ó sunkún síta o. Ẹ̀yin tèmi, ẹ jẹ́ ká gbọ́ látẹnu arákùnrin tí a mọ̀ sí Oríyọmí Hamzat. Kódà ẹlẹ́rìndòdò bóyá láàrin ọdún occasionally bóyá mo lè mu díẹ̀ ńbẹ̀. Èmi kì í mu sìgá, èmi kì í mu ọtí, èmi kì í fa nǹkan símú. Nǹkan tí èmi máa ṣe jù ni pé kémi ó sọ̀rọ̀, kémi ó dẹ̀ bá àwọn èèyàn ṣeré. Ẹ múra lẹ̀ o. Ògùn olóró yín tẹ̀ ń kó bọ̀ l'Àgídìgbò, ẹ wá dálẹ̀. Ara àwọn èèyàn yín tẹ̀ rán wá lánàá, àwọn tí tún ń bọ̀ lọ́nà à ń retí wọn. Ẹ múra kẹ́ wá ti Àgídìgbò pa, ẹ má ti pa gan, ẹ wá wó Àgídìgbò gẹ́gẹ́ bí àdéhùn yín. Ẹ wá wó, ẹ gbé katapila wá, ẹ wá wó. Gbówù yín, ẹ lè kó aṣọ bọ àwọn èèyàn lọ́rùn gẹ́gẹ́ bí àdéhùn yín tẹ́lẹ̀ fẹ́ ṣe. Ẹ dá aṣọ yẹ́lò, ẹ kó bọ àwọn èèyàn lọ́rùn, ẹ gbébọn lé wọn lọ́wọ́, ẹ ní kí wọ́n lọ yìnbọn síbì kan. Ẹ ti bẹ́ẹ̀. Ẹ wò, ẹ wá wó Àgídìgbò. Èmi kọ́ ni mo ní Àgídìgbò. Àwọn ìyá onírú aláta tí wọ́n dáwó Àgídìgbò, wọ́n ń retí kẹ́ wá wò. Ẹ lè wó Oríyọmí, ẹ lè wó Oríyọmí, ẹ sì lè dín ẹyọ kan kù nínú àwọn tó nífẹ̀ẹ́ Oríyọmí. Àwa náà mọ̀ bẹ́ẹ̀. Ẹ rí pígbà tí mo bẹ̀rẹ̀, mo ní òṣèlú ọmọ wèrè, òṣèlú ajàmbí ó gbéjẹ̀kọ́ àná, òṣèlú tí fojú olóore rẹ̀ gúngi, òṣèlú tí gbàgbé àti máa ṣe bọ̀, òṣèlú tí gbàgbé ọjọ́ àjọ rẹ́rìn pọ̀, òṣèlú tí gbàgbé ọjọ́ àjọ sunkún pọ̀, òṣèlú tí lọ́rẹ̀ẹ́ tuntun tí gbàgbé ọ̀rẹ́ tí wọ́n jọ ń bọ̀ látẹ̀yìn, òṣèlú tí fi bí dán ọ̀rẹ́ rẹ̀ wò, òṣèlú tí sọ ọ̀tá jóòní ìdọ̀rẹ́ lónìí wá sọ ọ̀rẹ́ jóòní tó gbé dépò di ọ̀tá, òṣèlú tí fi kú dán olólùfẹ́ rẹ̀ wò, òṣèlú tí kò mọ̀ wípé ẹnìkan ti fi ẹ̀mí rẹ̀ lélẹ̀ fóun rí, òṣèlú tí gbàgbé àti máa ṣe bọ̀, òṣèlú tí kò ní bẹ̀rù Ọlọ́run, òṣèlú tó gbàgbé pé there is life after office, òṣèlú tó rò wípé ayé a máa tọ́ lọ bí ọ̀pá àbọ̀n. Ẹ máa ṣe lọ. Ẹ wo, inú ọ̀lẹ aṣíwájú ni mí, ṣùgbọ́n mo ṣe lẹ tó, mo dì mọ́ ọba tó lágbára. Mo fúyẹ́ lóòótọ́, ṣùgbọ́n mo rọ̀ mọ́ tó wúwo. Gbogbo ẹ̀yin tẹ́ fowó yín raṣọ yẹ́lò, ẹ lọ tọ́jú ẹ̀. Ẹ má wọ̀ mọ́ títí tákòókò fi tó táfi ní ẹ má wọ̀ padà. Ẹ̀yin tẹ́ fowó yín raṣọ yẹ́lò tó jẹ́ original yẹ́lò tiwa, ẹ má wọ̀ mọ́ tákòókò táfi ní ẹ má wọ̀ tí ó fi tó padà. Gbogbo ẹ̀yin tẹ́ jáde nínú ẹgbẹ́ Accord, tẹ́ jẹ́ candidate gangan, yàtọ̀ sáwọn tó tò sẹ́yìn ará bíńjò ní tí ń rán wá tí wọ́n jọ lulẹ̀ papọ̀. Gbogbo ẹ̀yin olólùfẹ́ Oríyọmí Hamzat, gbogbo ẹ̀yin tẹ́ ti jẹ́ candidate, tẹ́ ti di candidate nínú ẹgbẹ́ Accord, ẹ dákun, ẹ ṣe sùúrù báyìí. Èyí tó bá jẹ́ lẹ́ran nínú yín tí bá ń pẹran tà tẹ́lẹ̀, àdá tó fi ń pẹran tọ́jú ẹ̀ sọ́fíìsì mọ́ mú wálé mọ́ o. Ẹnu bá jẹ́ ẹlẹ́ran, ọ̀bẹ tó fi ń pẹran tọ́jú ẹ̀ sọ́ọ̀bù tó fi ń pẹran mọ́ mú wálé mọ́.
wọ́n ń bọ̀ wá bá o, wọ́n ń bọ̀ lé yín o. Bíléèdì tẹ̀fínrè kánná ẹ mọ́ fi inú ilé mọ́, kó ní kálukú yóò sì máa wo agbègbè rẹ̀ kó tó sùn. Community tẹ́ ẹ bá ń gé, ẹ lọ bá chairman community yìí, landlord and landladies association, ẹ lọ sọ fún wọn wípé ẹ dákun ní community yìí o, mo ti kó bá yín o, ṣùgbọ́n ẹ foríjì mí o, kí kálukú tó sùn lálẹ́ ẹjá máa wá gbègbè wa o, kò sí tí wọn ò lè ṣe báyìí torí pé mò ń gbàdúgbò yín o. Wọ́n lè pààyàn wọ́n gbókú ẹ̀ wá o, wọ́n lè lọ dáràn wọ́n wọṣọ yẹ́lò lọ o, kán korúkọ Oríyọmí sí lẹ́yìn o. Àwọn ará bí ti ṣe tán o, wọ́n lanu wọ́n la máa kọ́ nǹkan tuntun. Mo wá sọ fún wọn pé kò sí nǹkan tuntun tí wọ́n ń gbé bọ̀ wá bá ru wa. Kò sí nǹkan tuntun, kò sí nǹkan tuntun. Ọmọ iye ọdún tí mo fi kàròyìn iléeṣẹ́ rédíò OYO kí n tó lọ sámúlùdùn tó jẹ́ ti rédíò Nàìjíríà, kí n tó mọ́ lọ tàwọn aládàáni kọ́lọ̀hún tó ṣe tèmi náà fún mi. Kò sí nǹkan tuntun. Ẹ dá gbogbo àrà tẹ́ bá fẹ́ dá. Ìyìn sọ pé ìjọba àpapọ̀ ìyìn sọ ibi tí ń dà wá láàmú o, ṣùgbọ́n ìwọ tó ń dà wá láàmú mọ́ra rẹ̀, ìwọ tó ń dà wá láàmú mọ́ra rẹ̀ náà. I won't mention name, but I'm very sure wípé tó ń dà wá láàmú ó mọ́ra rẹ̀. So nínú ẹgbẹ́ òṣèlú, olóṣèlú kan kò ní jáde láyé kí èèyàn kan kó ló ń darapọ̀ mẹ́gbẹ́ òṣèlú ẹ̀ kó wá sọ wípé kó máa lọ kó má darapọ̀ mẹ́gbẹ́ òṣèlú òun. Ìbò wèrè wọn a máa kà, ìbò dìndìnrìn tí ọmọ ifọ̀ àpò àti ìbò pòfẹ́sọ̀ tọmọ gbogbo òwe ìkọ̀ọ̀kan náà wọ́n kà. Ìbò dìndìnrìn ení, ìbò pòfẹ́sọ̀ èjì. Bí pòfẹ́sọ̀ bá tún dì síbi tí kò ṣe tó, wọ́n tún lè yọ̀bú ẹ̀ dànù. Tí dìndìnrìn bá tẹ̀ sínú ihò wọ́n tún kà á.